ẹ̀yin olólùfẹ́ ìfẹ́ ló ṣe dáadáa ní ṣàlàáfíà ni mo bá yín ẹ ti mọ̀ kí tí bá ti yọ báyìí mo fẹ́ gbé yín débẹ̀ lórí fíìmù tó ń trend lọ́wọ́ lẹ́yìn máa fẹ́ kẹ́ lọ sórí YouTube lórí MIMMY TV kẹ́ lọ wo ẹ̀jẹ̀ mi fíìmù yìí ó ní ẹ̀kọ́ púpọ̀ tí máa kọ́ ṣe fíìmù lásán ẹ jẹ́ sọ̀kọ́ díẹ̀ tó ṣẹlẹ̀ and then àwọn tó wà nínú fíìmù yìí REMI SURUTU YETUNDE BARNABAS KIKI BAKARE àtàwọn èèyàn báyìí ló wà nínú múfì yìí kó tó ṣẹlẹ̀ REMI SURUTU ó fẹ́ máa yẹn lówó so bí tó ti ń fẹ́ra wọn máa yẹn náà wá mistakenly lọ fún ọ̀rẹ́ REMI SURUTU ó fún ní oyún ìyẹn bí ọmọ obìnrin REMI SURUTU bí ọmọ ọkùnrin ṣẹgẹt bó REMI SURUTU ò fẹ́ rí ọmọ obìnrin yẹn tọ́ bí síta kò fẹ́ rí rárá àti rárá tó bá rí bẹ́ẹ̀ máa ń gbé ṣépè ní tábùrò tí ẹ̀gbọ́n ẹ̀ ọmọ REMI SURUTU bá lọ kí ọmọ yẹn ogun máa dé YETUNDE BARNABAS lọmọ tí máa yẹn gbé síta but ọmọ ọkùnrin ó nífẹ̀ẹ́ YETUNDE BARNABAS ó máa fún lówó máa ń tọ́jú ọmọ lọ ń yẹ̀ wò nílé bọ́ REMI SURUTU ò fẹ́ rọmọ yẹn rárá kí ni ẹ ṣàfà issue nílé wọn ṣe pé REMI SURUTU ò fi ọkùnrin lọ́kàn balẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tí òun àti ọkọ ṣe wá ń jà lórí ọmọ yẹn náà lòun àti ọkọ náà ṣe wá ń jà ní o bí tó ti ọkọ nìyẹn tí ọkọ ṣe kú nìyẹn gbà tí wíìlì bá jáde gbẹ̀yìn láti fẹ́ mọ̀ pé ọmọ tí REMI SURUTU ń gbé gẹ́gẹ́gẹ́ tó bá orí lórí àṣírí má nìyẹn kọ́ ló nà ọmọ YETUNDE BARNABAS nìkan ní ọmọ tí máa yẹn ni bastard ọmọkùnrin tọ́bí the end now ó ṣàṣì bákan wọ́n gbé gbogbo everything gbogbo ogun wọ́n mú ilẹ̀ fún YETUNDE BARNABAS ojú REMI SURUTU ó wá padà là ọmọ tó máa ń gbé ṣípè tó má ṣe ló bá di ẹni tó ń pè ní ọkọ mi ẹ wò ẹ má jẹ́ sọ gbogbo sórí yẹn fún yín ẹ lọ sórí YouTube lórí MIMMY TV kẹ́ lọ wo ẹ̀jẹ̀ mi tó bá dẹ̀ rí bákan náà àti wá padà wá gbé yín débẹ̀ ó dàbọ̀.